Ọ̀nà tí àlè ọkọ mi gbà fi di aláṣẹ àti olùdarí ìgbéyàwó mi. Bó tilẹ̀ jẹ́ pé inú mi ò dùn nínú ìgbéyàwó náà. Ohun tó ń ṣẹlẹ̀ lónìí yẹn jẹ́ ká sọ o. Pẹ̀lú òtítọ́ àti ìmúlòyè fàdébò. Láti ìlú dé agbègbè ká mú ìròyìn dé. Ìrírí mi TV á ṣiṣẹ́ fún gbogbo ènìyàn. Ọ̀nà tí àlè ọkọ mi gbà fi di aláṣẹ àti olùdarí ìgbéyàwó mi. Ẹ káàbọ̀ sórí ìkànnì Ìrírí mi TV. Èmi ni ọmọ yìí, olólùfẹ́ yìí, Oyíndàmọ́lá, ọmọ wọn ní ìlú Ẹ̀gbá. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ tí ẹ ń wò mí ni, mo fẹ́ kí ẹ like, kí ẹ share, kí ẹ comment, kí ẹ sì subscribe kí ẹ lè máa jẹ ìgbádùn gbogbo bó ṣe ń lọ lórí ìkànnì yìí. Ẹ káàárọ̀, ẹ káàsán, ẹ kúrọ̀lẹ́, ẹ kálẹ́ ní gbogbo ibi tí ẹ bá ti ń wò mí àti gbogbo ibi tí ẹ bá ti ń gbọ́ mi. Mo gbà á ládùúrà wípé ojú tí ẹ fi ń wò mí ò ní fọ́, bẹ́ẹ̀ sì ni etí tí ẹ fi ń gbọ́ mi ò ní di. Ìtàn tí mo mú wá fún wa lónìí dá lé lórí arábìnrin kan èyí tó jẹ́ ọ̀kan lára àwọn olólùfẹ́ wa. Arábìnrin yìí ni ó ní kí a bá wọn share story àwọn fún gbogbo ọmọ orílẹ̀-èdè kí wọ́n rí nǹkan fi ṣe àríkọ́gbọ́n, kí wọ́n sì gbà wọ́n ní ìmọ̀ràn lórí nǹkan tó yẹ kí àwọn ṣe. Ó yẹ wá nǹkan fìdílé kí ẹ máa bá mi ká lọ nínú story náà. Gbogbo ẹ̀yin ọkùnrin tó jẹ́ wípé agbára yóò ká láti máa ṣe nǹkan tí ò yẹ kí ẹ ṣe, pàápàá jùlọ ọkùnrin tó jẹ́ pé ó ti lè rojọ́ jù, tàbí ọkùnrin tó jẹ́ pé gbogbo nǹkan tó bá ń ṣẹlẹ̀ nínú ìgbéyàwó ẹ̀ ni ó máa ń sọ fún àwọn òbí ẹ̀ àti àwọn ẹbí ẹ̀. Ẹ̀yin gangan ni ìtàn tí mo mú wá lónìí ó dá lé lórí. Arábìnrin tí mo ń sọ yìí, mo máa lo ara mi gẹ́gẹ́ bí kárátà kí ẹ lè bá understand nǹkan tí mo sọ dáadáa, àti wípé kí ìtàn tí mo sọ kí ó lè yé wa dáadáa. Ìdí nìyí tí mo ṣe máa lo ara mi gẹ́gẹ́ bí kárátà nínú story náà. Orúkọ mi ni Àdùfẹ́. Èmi àti ọkọ mi pàdéra wa, ọ̀rọ̀ wa sì wọ̀, a sì bẹ̀rẹ̀ sí ní ṣe wọléwọ̀de. Nígbà tó yá, a fẹ́ra wa sílé gẹ́gẹ́ bí lọ́kọláya. Kò pẹ́ kò jìnnà, mo lóyún. Ṣùgbọ́n kó tó di pé mo lóyún, nǹkan ọkọ mi ń ṣe dáadáa, iṣẹ́ ẹ̀ ń lọ dáadáa, bẹ́ẹ̀ sì ni nǹkan tèmi náà ń lọ dáadáa. Nígbà tí mo lóyún tán ni mo wá ṣàkíyèsí wípé gẹ́lẹ́ tí mo lóyún ni nǹkan bẹ̀rẹ̀ sí ní yí padà sí láburú fún ọkọ mi. Débi pé iṣẹ́ ò lọ dáadáa mọ́. Gbogbo nǹkan tí ó bá ń ṣe kò kí ń yọrí sí rere. Ọ̀rọ̀ yìí wá di nǹkan tó jẹ́ pé ó di wàhálà gidi gan, tó jẹ́ pé àtijẹ àti mu gan wá nira nínú ilé. Èmi tiẹ̀ máa ń rò tẹ́lẹ̀ wípé gẹ́gẹ́ bí àwọn Yorùbá ṣe máa ń sọ wípé bí tí ìyàwó èèyàn bá ti wà nínú oyún tàbí kó tó bá ti wà nínú position ìlóyún, wípé nǹkan ọkọ ó máa sáfẹ́rẹ́. Gbogbo nǹkan tí mò ń rò lélẹ̀ tí mo fi wò pé bóyá nǹkan tí ó ń ṣẹlẹ̀ sí èmi àti ọkọ mi, ṣùgbọ́n a ṣáà yí mọ́ra wọn. Tàárọ̀ ò bá tọ̀sán, tí ọ̀sán ò bá ti àárọ̀, bẹ́ẹ̀ ni ti ìrọ̀lẹ́ ò bá talẹ́. Condition tí mo wà yìí, mo need medical care dáadáa, ṣùgbọ́n bí kò ṣe sí owó lọ́wọ́ èmi àti ọkọ mi, mi ò rí ìtọ́jú tó péye dáadáa. Mo ṣáà yí mọ́ pẹ̀lú ọkọ mi. Tọ́rọ́kọ́bọ̀ tí ọkọ mi bá mú wá, òun náà ni a fi manage. Nígbà tó yá, kò pẹ́ kò jìnnà, mo bímọ. Nígbà tí mo bímọ, ìṣòro tí a ní kò stop. Ìṣe ni ó le sí, kàkà kí ó rọ̀, ìṣe ló ń le sí. Nígbà tó wá yá tó àsìkò kan, landlord tí a gbalé lọ́wọ́ wọ́n bẹ̀rẹ̀ sí ní fún wa ní quick notice wípé ká kó jáde. Kódà landlord yìí fún wa ní déètì àti ọjọ́ tí a gbọ́dọ̀ fi kó jáde nínú ilé náà. Ó dẹ̀ ní àjọ tí èmi ń ṣe. Mo wá gba àjọ mi. Nígbà tí mo gbà, mo kó fún ọkọ mi pé kí ó jẹ́ kí a lọ gbalé sí ibòmíì. Ṣùgbọ́n nígbà tí ọkọ mi gbowó náà tán lọ́wọ́ mi, ọkọ mi sọ fún mi pé kí a má gbalé, pé kí a lọ sí ọ̀dọ̀ family member wọn, wípé ká lọ sọ́dọ̀ àwọn òbí àwọn, pé ká máa lọ gbé níbẹ̀. Bàbá ọkọ mi kọ́lé tó tóbi gan sí ìlú Èkó. Kódà ilé yẹn fẹ̀ gidigidi gan, nítorí pé ọmọ tí bàbá ọkọ mi tí wọ́n bí wọ́n pọ̀, ṣùgbọ́n ìyàwó kan náà ni bàbá ọkọ mi fẹ́. Ọmọ tí ìyá yìí bí ó máa lọ tó ọmọ 9 tí ọkọ mi sì wà ní àárín méjì. Nígbà tó ṣàyà, mo kọ́kọ́ sọ fún ọkọ mi pé mi ò lè kó lọ pẹ̀lú bébì lọ́wọ́, ṣùgbọ́n ọkọ mi ní pé kí n jọ̀ọ́. Ọkọ mi ṣá bẹ̀ mí títí. Kódà oṣù kan gbáko lọkọ mi fi bẹ̀ mí. Ó fẹ́ lè máa sunkún wípé fún ìgbà díẹ̀ ni, wípé fún ọdún 2 péré náà ni,
kí òun tiẹ̀ fi lè gádà ara òun, kí òun fi mú 1 or 2 tì papọ̀, kí òun dẹ̀ fi wá ṣẹ́kúnṣẹ́ apá òun, kí nǹkan lè jọra wọn padà. Mi ò ní choice, mo ṣàgbà sí ọkọ mi lẹ́nu. Nígbà tó yá, a kó ẹrù wa, a gba ìlú Èkó lọ. Nígbà tí mo dé ọ̀dọ̀ àwọn ẹbí ọkọ mi, èmi àti ọkọ mi àti bébì ọwọ́ mi, àwọn ẹbí ọkọ mi tọ́jú mi ná, wọ́n tiẹ̀ ń fi ìfẹ́ hàn mí nígbà tí a ṣẹ̀ṣẹ̀ débẹ̀. Ṣùgbọ́n nígbà tó tó àárín kan, ó di wípé iṣẹ́ ilé wá di nǹkan tí èmi àti àwọn àbúrò ọkọ mi tí à ń pín. Nígbà tó tó àkókò kan pẹ̀lú, mo ṣàkíyèsí wípé ní ọjọ́ tí a máa kó wọ inú ilé àwọn ìyá ọkọ mi, ìyàrá tó ń fún èmi àti ọkọ mi, ìyàrá kan lára àwọn àbúrò ẹ̀ ni wọ́n fún wa. Wọ́n kàn rọra palẹ̀mọ́ ẹrù àwọn àbúrò ẹ̀ sẹ́gbẹ̀ẹ́ kan, àwa sì moving nítorí pé yàrá náà tóbi dáadáa. Èyí ló wá fún àwọn àbúrò ọkọ mi ní àǹfààní láti máa wọnú yàrá wa bó ṣe wù wọ́n. Ìgbà míì wọ́n lè dédé kanlẹ̀kùn láàárọ̀ wípé àwọn fẹ́ mú aṣọ. Mi ìṣá lè sọ fún wọn pé kó má wọlé. Ìgbà míì ó lè dọ̀sán kan náà àwọn fẹ́ wá mú wíìgì àwọn. Bẹ́ẹ̀ ló ṣe ń wọlé, pàápàá jùlọ tí mi ò bá sílé àti tí ọkọ mi bá ti jáde. Wọ́n máa ń sábà wọnú yàrá lẹ́yìn èmi àti ọkọ mi. Ọ̀rọ̀ yìí ṣáà ń ṣẹlẹ̀, gbogbo nǹkan tí àwọn àbúrò ọkọ mi ṣe fún mi kò tẹ́ mi lọ́rùn. Gbogbo ìgbà tí má dẹ̀ ti fi ẹjọ́ wọn sùn ọkọ mi ṣáà máa sọ fún mi pé kí n ní sùúrù. Nǹkan tí àwọn àbúrò ọkọ mi wá ṣáà ń ṣe fún mi, ó wá di wípé ó fẹ́ máa dá ìjálẹ̀ láàrin èmi àti ìyá wọn. Débi pé kí n má ti sọ ìyá wọn á ti mú mi ta, wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní sọ̀rọ̀ sí mi, wọ́n á ti bẹ̀rẹ̀ sí ní rán mi lọ sílé. Kí n má ti complain nípa nǹkan kan ni ìyá wọn á ti máa bẹ̀rẹ̀ sí ní bínú. Kódà tí àwọn àbúrò ọkọ mi bá ṣe nǹkan fún mi nígbà míì, tí mo bá bá wọn wí tàbí tí mo bá sọ̀rọ̀, tí mo bá kí màmá ò ní dá mi lóhùn. Màmá á máa fi inú dá mi lóhùn, wọn ò dẹ̀ ní dá mi lóhùn síta. Tí mo bá pe màmá sí àkíyèsí wípé màmá mò ń kí yín, màmá á máa sọ fún mi ní pé ṣé ó dìgbà tí àwọn bá la ẹnu àwọn dá mi lóhùn ni wípé àwọn ti kí mi sínú. Ọ̀rọ̀ yìí ṣáà ń ṣẹlẹ̀. Nígbà tó wá yá, mo ṣàkíyèsí wípé lára àwọn ẹrù mi kọ̀ọ̀kan ó bẹ̀rẹ̀ sí ní miss. Mo wá rò pé báwo mo ṣe fẹ́ gbé ọ̀rọ̀ náà kalẹ̀. Nígbà tó wá yá, mo ṣàkíyèsí wípé lára àwọn ẹrù mi ti ń sọnù díẹ̀díẹ̀. Nígbà tí mo ṣàkíyèsí àwọn nǹkan yìí, mo pe ọkọ mi jókòó, mo ṣàlàyé fún ọkọ mi. Ọkọ mi sì ní kí n gbìyànjú láti pe ìyá òun jókòó, kí n ṣàlàyé ìwà ìbàjẹ́ tí àwọn àbúrò òun tí wọ́n rù sí mi. Nígbà tó ṣàyà, mo pe àwọn àbúrò ọkọ mi, bẹ́ẹ̀ sì ni mo pe ìyá wọn jókòó. Mo ṣàlàyé àwọn nǹkan tí mò ń notice. Bó tilẹ̀ jẹ́ pé kí n tó pè wọ́n jókòó, mo ti ń rò wípé báwo mo ṣe máa gbé ọ̀rọ̀ náà kalẹ̀. Ṣùgbọ́n ọkọ mi ní kí n má ṣèyọnu wípé kí n sọ fún wọn. Nígbà tó ṣàyà, mo sọ ọ̀rọ̀ náà fún wọn. Ṣùgbọ́n kí n tó sọ ọ̀rọ̀ náà tán, ní ìyá ọkọ mi ti gba ọ̀rọ̀ náà mọ́ mi lẹ́nu wípé kí ni nǹkan tí mo wá ń gbìyànjú àti sọ gan pàtó. Wípé ṣé mo wá sọ wípé olè ni àwọn àbúrò ọkọ mi ni, àbí wọ́n mú nǹkan mi, àbí wọ́n jí nǹkan mi, àbí kí ni nǹkan tí mò ń sọ ní pàtó gangan, nítorí ọ̀rọ̀ náà ò yé àwọn. Ṣùgbọ́n ìgbà tí mo fi ń sọ̀rọ̀ yìí, àwọn àbúrò ọkọ mi wọn ò sọ kankan. Mo ṣàlàyé fún màmá wípé mo ṣàkíyèsí wípé àwọn ẹrù mi kọ̀ọ̀kan ti ń dí, wípé mi ò tiẹ̀ sọ fún àwọn àbúrò ọkọ mi pé tí wọ́n bá nílò nǹkan kí wọ́n má béèrè lọ́wọ́ mi, ṣùgbọ́n kí wọ́n sọ fún mi kí wọ́n tó mu. Nǹkan tí mo sọ fún màmá nìyẹn, tí màmá ṣe gbaná jẹ nìyẹn, tí màmá bẹ̀rẹ̀ sí ní pariwo mọ́ mi, tí wọ́n dẹ̀ bẹ̀rẹ̀ sí ní rán mi lọ sílé. Kò sí nǹkan tí mo máa ṣe nítorí pé ibẹ̀ náà ni à ń gbé. Mi ò ṣe méní, mi ò ṣe méjì. Mo kúnlẹ̀, mo dẹ̀ bẹ̀ màmá wípé kó má bínú tó bá jẹ́ pé nǹkan tí mo sọ ó ti pọ̀ jù. Nígbà náà ọ̀rọ̀ náà lọ. Nígbà tó wá tún tó ìgbà kan, mo wá ṣàkíyèsí wípé bí mo ṣe ń wà nílé pẹ̀lú ọmọ lọ́wọ́, wípé bí àwọn ló fà á tí ìyá ọkọ mi àti àwọn àbúrò ọkọ mi tí a ṣe máa ń ní aáwọ̀. Bó tilẹ̀ rí jẹ́ wípé ọkọ mi ò kì í sí nílé pẹ̀lú wa, tí òun bá ti lọ láàárọ̀, alẹ́ ló máa wọlé. Mo wá gbìyànjú àti wá iṣẹ́ kékeré kan kí n máa ṣe ní ìtòsí ilé, so that mo máa lè máa bá ríbi lọ, kí n máa lè máa gbé ọmọ mi dání. Mo ṣáà wá iṣẹ́ kékeré kan, wọ́n gbà mí sí ṣọ́ọ̀bù kan tí mo ti ń ṣiṣẹ́. Tí mo bá lọ síbẹ̀ láàárọ̀, tó bá ti di ìrọ̀lẹ́, màá wọlé. Gbogbo bí mo ṣáà ṣe ń ṣe lélẹ̀ tó fi wá jẹ́ wípé ìjà láàrin èmi àti ìyá ọkọ mi àti àwọn àbúrò ọkọ mi ó wálẹ̀ díẹ̀.
bó tilẹ̀ jẹ́ pé lójúmọ́ náà ló máa mú mi kọsẹ̀, ṣùgbọ́n ìjà ẹ ó ṣà limit nítorí pé mo ti ń ṣiṣẹ́, mo ti ń ríbi lọ, mi ò sí nílé lójoojúmọ́ bí mo ṣe máa ń wà nílé tẹ́lẹ̀. Tí n bá ti wá ń jáde ní àárọ̀, mo máa ń pọnmi. Bẹ́ẹ̀ ni àwọn àbúrò ọkọ mi náà wọ́n máa ń pọnmi náà. Ṣùgbọ́n wá ní ìkan lára àwọn àbúrò ọkọ mi tó jẹ́ pé ìyẹn stubborn gan, kò kí ń fẹ́ pọnmi, kódà kò kí ń fẹ́ ṣe iṣẹ́ ilé kankan, kódà tí ó bá jẹun tán báyìí ó máa kó abọ́ kalẹ̀ ni. Ní ọjọ́ tí mo wá sọ yìí, mo pọnmi ni, kódà ìrọ̀lẹ́ mọ́lẹ́ ni mo fi pọnmi náà nítorí pé mo máa jí lọ ibiṣẹ́ ní àárọ̀ ọjọ́ kejì ni mo ṣe tètè pọnmi náà. Ṣùgbọ́n kí n tó jí, bí ó ti jí ní ìdájí ni mi ò mọ̀, ó ti fọ aṣọ. Omi tí mo pọn pé mo máa lò pẹ̀lú èmi àti ọmọ mi àti ọkọ mi, ó ti jí, ó ti lò, ó ti fọṣọ, ó ti lo omi náà nílòkulò. Èyí ló wá mú mi tínú fi bí mi. Kódà tó di pé a bá débi pé à ń pọnmi lọ́tọ̀ọ̀tọ̀, inú ilé náà ó ti pín sí yẹlẹyẹlẹ débi wípé oníkálùkù ń ṣe bó ṣe wù ni. À ń dáná lọ́tọ̀ọ̀tọ̀ ni, kódà ike omi wa à ń pọn lọ́tọ̀ọ̀tọ̀ ni. Mo ṣáà ń fara da gbogbo ẹ̀. Nígbà tí mo débi omi tí mo pọn kalẹ̀ tí mo rí bí wọ́n ṣe lo omi náà nílòkulò, inú bí mi. Mi ò kọ́kọ́ fẹ́ sọ̀rọ̀, ṣùgbọ́n mo wo ìrora tí mo mú lọ láti lọ pọn omi náà pẹ̀lú bébì tí mo ní lọ́wọ́. Ibẹ̀ ni mo ti bẹ̀rẹ̀ sí ní pariwo. Bó tilẹ̀ jẹ́ pé mi ò tiẹ̀ mọ èèyàn tó lo omi náà nínú gbogbo wọn, ṣùgbọ́n mo kàn ṣáà ń complain, mo dẹ̀ ń pariwo wípé ta ló lo omi mi. Bí mo ṣe wá ń pariwo tí mò ń sọ̀rọ̀, bẹ́ẹ̀ ni àbúrò ọkọ mi tó lo omi mi ti jáde wá. Kàkà kó tiẹ̀ wá bẹ̀bẹ̀ pé kí n má bínú, ìṣe ló tún ta mọ́ mi. Ọ̀rọ̀ tí mò ń sọ ní ọjọ́ yìí ó di iṣu atayanyan débi wípé èmi àti àbúrò ọkọ mi a fẹ́ lè nara wa lórí ọ̀rọ̀ náà. Nígbà tí ìyá ọkọ mi máa bọ́ta, ẹ̀yìn ọmọ wọn ni wọ́n wà tí wọ́n sì sọ oríṣiríṣi ọ̀pọ̀ ọ̀rọ̀ tí ó bà mí nínú jẹ́, tí ó sì gbomijé lójú mi. Kàkà kí wọ́n sọ ọ̀rọ̀ síbi tí ọ̀rọ̀ wà, ìṣe ni ìyá ọkọ mi wá àtàmọ́ kiri tí wọ́n sì rán mi lọ sílé ní ojú àwọn àbúrò ọkọ mi. Ní ọjọ́ tí mò ń sọ yìí, ọkọ mi ti jí jáde. Bó tilẹ̀ jẹ́ wípé kó tó di pé ó jáde lèmi ti ṣàkíyèsí ọ̀rọ̀ omi náà, ṣùgbọ́n mi ò fẹ́ nǹkan tó yẹ pé ó máa fẹ́ di wàhálà láàrin òun àti ẹbí ẹ̀. Bí ìyá ẹ̀ ṣe máa ń sọ wípé èmi ni mò ń kọ́ ọkọ mi sí àwọn, mi ò tiẹ̀ fẹ́ kí ọ̀rọ̀ náà ta sí létí rárá. Mo wá dúró, mo ní sùúrù, mo jẹ́ kí ó jáde. Nígbà tó wá dé lálẹ́, mo ṣàlàyé ọ̀rọ̀ náà fún un. Ó ṣá bẹ̀ mí, ó ní kí n má bínú, wípé kí n jọ̀ọ́, wípé fún ìgbà díẹ̀ náà ni, pé kí n fún òun ní àkókò díẹ̀. Nígbà tó ṣàyà, mo ti lo ọdún kan, mo ti lo ọdún méjì, mo lo ọdún mẹ́ta, mo lo ọdún mẹ́rin, kódà mo lo ọdún 5 pàápàá. Gbogbo ìgbà mo máa ń sọ fún ọkọ mi wípé ìgbà díẹ̀ ló ní kí n fún ẹ. Ọkọ mi á ṣá máa sọ fún mi pé kí n ní sùúrù fún òun. Ọdún 2 ni ọkọ mi sọ pé a máa lò lọ́dọ̀ ìyá ọkọ mi. Ṣùgbọ́n ọdún 2 ó ti di ọdún 5 mọ́ mi lọ́wọ́. Láàárín ọdún 5 yìí, èmi mo mọ nǹkan tí ojú mi rí. Èmi mo mọ nǹkan tí àwọn ẹbí ọkọ mi fi ojú mi rí. Kódà tí èmi àti ọkọ mi bá jọ ń sùn nínú ilé nígbà míì, tí ẹ bá fẹ́ ṣe bí lọ́kọláya, ìgbà ẹ làwọn ẹbí ẹ máa mọ̀ wípé àwọn fẹ́ wá kanlẹ̀kùn, àwọn fẹ́ wá ṣe nǹkan nínú ilé. Mo ṣáà mú gbogbo ọ̀rọ̀ náà mọ́ra, mo dẹ̀ ń ṣiṣẹ́ mi, mo ń tọ́jú ọmọ mi ń dàgbà. Nígbà tó yá kẹ̀rẹ̀kẹ̀rẹ̀, mo lóyún, mo bímọ ọmọ ẹlẹ́ẹ̀kejì láàárín ọdún 5 náà. Mo ṣáà ń tọ́. Nígbà tí mo bímọ, mo ń tọ́, mo ń ṣe bóyá jẹ́ kí n ṣe lórí ẹ̀. A ṣe kó mọ́, nǹkan ṣáà ń lọ déédé, bó tilẹ̀ jẹ́ wípé kò rọrùn fún wa lọ́pọ̀lọpọ̀, ṣùgbọ́n mo ṣáà ń gbìyànjú agbára mi. Mo dẹ̀ ń tọ́jú ọmọ mi. Ọkọ mi náà ìwọ̀nba tí mo lè ṣe, mò ń ṣe. Òun náà dẹ̀ mú tọ́rọ́kọ́bọ̀ tó ń rí, ó mú wálé. Nígbà tí mo wá lò bí ọdún 5 ní ilé ìyá ọkọ mi, ní ọjọ́ kan, èmi àti ọkọ mi a jáde, a ò sí nílé. Ọjọ́ yìí jẹ́ ọjọ́ Saturday, mi ò kí ń lọ sí ibi iṣẹ́. Ọkọ mi náà dẹ̀ lọ sí ibi iṣẹ́ ní ọjọ́ tí mò ń sọ yìí. Èmi àti ẹ̀ kọ̀ jáde ni. Nígbà tí a máa fi dé, tí mo máa ṣílẹ̀kùn tí mo wọnú ilé, mo bá rí ìwé pẹlẹbẹ kan nínú ilé ní orí bẹ́ẹ̀dì. Nígbà tí mo máa yọ ìwé yìí, mo rí pé wọ́n kọ quick notice sí. Nígbà tí mo wá ka quick notice mo rí nínú ìwé náà, mo rẹ́rìn-ín músẹ́. Mo wá fi ìwé náà rán ọkọ mi. Nígbà tí ọkọ mi rí, ọkọ mi wá wo ìwé náà títí. Ó wá ní pé kí ni a fẹ́ ṣe. Mo wá sọ fún ọkọ mi pé kí ni a fẹ́ ṣe báwo. Nǹkan tó wà nínú ìwé náà ò yé mi. Ṣé à ń yálégbé ni àbí à ń sanwólé? Débi wípé wọ́n máa fẹ́ fún wa ní quick notice. Wípé ọ̀rọ̀ náà ò yé mi rárá. Mo dẹ̀ sọ fún ọkọ mi kó tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà.
gbogbo èmi kò tẹ̀ fi gbogbo nǹkan tí mo rí mo fi ń ṣàwàdà nítorí kò ó fọ́nì sí mi. Mo kàn rẹ́rìn lọ́jọ́ náà ni pé àwọn ẹbí ẹ máa ń gbìyànjú kẹ̀. Another dimension mà náà tún bá yọ sí mi kẹ̀. Mo ṣáà rẹ́rìn, mo fi ọ̀rọ̀ náà ṣe àwàdà. Nígbà tí ọkọ mi máa dáhùn, ọkọ mi sọ wípé kò kí ń ṣe àwọn méjì ni wọ́n fún ní quick notice o, wípé èmi gangan ni wọ́n fún ní quick notice. Wọ́n rò pé èmi gangan ni wọ́n fún ní quick notice báwo? Kí ni mo ṣe? Kí ni nǹkan tí ó ṣẹlẹ̀? Ṣé àwọn ẹbí ẹ fẹ́ yà wá ni? Àbí kí ni nǹkan tí wọ́n fẹ́ gangan? Bẹ́ẹ̀ ni ọkọ mi tẹnumọ́ ọ̀rọ̀ tó sì sọ fún mi wípé ìyá àwọn ò nífẹ̀ẹ́ sí pẹ̀lú bí mo ṣe ń gbé ní abẹ́ àwọn, wípé ìjà lénìí ìjà lọ́la. Òun ni ìyá òun ṣe pé òun, tí ìyá òun sì sọ fún òun wípé kí n fún àwọn ní àyè díẹ̀. Nígbà tí ọkọ mi sọ̀rọ̀ náà fún mi, inú mi bàjẹ́, omijé sì lé sí ojú mi. Mo kọ́kọ́ rò lọ síwájú, mo wò lọ sẹ́yìn, wípé ibo gangan pàtó gangan ni mo fẹ́ kó lọ. Ọlọ́run mà ló ní pé kí n ní ìyá. Ká ní pé ìyá mi bá ti kú ni, ìyá náà bá jẹ mí gbé. Mi ò lọ́rẹ̀ẹ́, mi ò ṣèyàn tó ń kó ọ̀rẹ́, mi ò lẹ́bí, mi ò lára. Ìyá mi náà ni mo ní, nítorí pé èmi nìkan ṣoṣo ni ìyá mi bí. Nígbà tó ṣáàyà tí mo rí pé wọ́n wá sọ inú ilé náà di ogun mọ́ mi, mi ò ní choice ju pé kí n palẹ̀ mọ́ ẹrù mi lọ. Ní ọjọ́ tí mo fẹ́ kó ẹrù mi, mo fi ọjọ́ náà sí ọjọ́ tí gbogbo wọn máa wà nílé. Mo fẹ́ wo nǹkan tí wọ́n fẹ́ dá lára. Mo fẹ́ wò bí àti tí wọ́n bá ti rí mi tí mò ń kó ẹrù, ṣé wọ́n máa ní kí n dúró ní àbí kí n má lọ. Ní ọjọ́ náà, mo ti make sure pé gbogbo wọn wà nílé. Bẹ́ẹ̀ ni mo bẹ̀rẹ̀ sí ní páàkì ẹrù mi, mo kó tọmọ mi. Gbogbo èrò ọkàn mi tiẹ̀ ní pé bí tí mo bá ṣe ń lọ pẹ̀lú ọmọ mi, ó máa ní kí n gbé ọmọ sílẹ̀. Ṣùgbọ́n rárá o. Kódà mo fẹ́ lè sọ wípé mi ò rí irú ẹbí bẹ́ẹ̀ rí. Àwọn ẹbí kọ̀ọ̀kan tí mo máa ń gbọ́ àti tí mo mọ̀, tí ọkọ àti ìyàwó bá tiẹ̀ fẹ́ra wọn mọ́, wọ́n máa fẹ́ gba ọmọ ni. Ṣùgbọ́n kò ṣe bí ẹbí ọkọ mi. Bí mo ṣe ń lọ, wọn ò tiẹ̀ gbìyànjú àti sọ pé bá mi gbé ọmọ àbí nǹkan kan àbí má gbé ọmọ wa lọ. Ìṣe náà ń wò mí. Kódà àwọn àbúrò ọkọ mi pàápàá bá mi fi ọwọ́ kún ẹrù mi, wọ́n bá mi kó ẹrù mi síta. Tomijé ni mo ṣe gba ọ̀dọ̀ ìyá mi lọ. Gbogbo nǹkan tí ojú mi rí ní ilé ìyá ọkọ mi, mi ò sọ fún ìyá mi. Nítorí pé nígbà tí bàbá mi sì wà láyé, bàbá mi kì mí nílọ̀ gidigidi gan, wípé kí n má fẹ́ ọkọ mi. Ṣùgbọ́n mo yarí, mo ní rárá. Ọpẹ́lọpẹ́ ìyá mi ló bá bàbá mi sọ̀rọ̀ nígbà náà, wípé kí bàbá mi jọ̀ọ́ kí wọ́n fi mí lẹ̀, kí n tẹ́fẹ̀ẹ́nú mi. Nígbà tí mo ṣàkódé ọ̀dọ̀ ìyá mi lọ́jọ́ náà, ìyá mi wò mí látòkè délẹ̀. Wọ́n béèrè wípé Àdùfẹ́ kí ló ń ṣe mí. Nígbà tí ìyá mi béèrè ìbéèrè yìí lọ́wọ́ mi, mi ò rí nǹkan kan sọ. Bẹ́ẹ̀ ni mo dẹ̀ bẹ̀rẹ̀ sí ní sunkún. Nǹkan tí ìyá mi ṣe béèrè pé kí ló ṣe mí ni wípé mo jẹ́ èèyàn kan tó lómi lára, mo rí rùmúrùmú. Ṣùgbọ́n nígbà tí màá fi dé ọ̀dọ̀ ìyá mi, mo ti gbẹ, kódà àfi bí ìgbálẹ̀. Mo ṣàkó gbẹjọ́rò, mo ṣàlàyé fún ìyá mi. Ìyá mi wá sọ fún mi wípé ṣé mo rántí wípé nígbà tí mo mú arákùnrin náà wá sílé, bàbá mi ò gba arákùnrin náà. Ṣùgbọ́n ọlá bí mo ṣe bá àwọn sọ̀rọ̀ àti ìfẹ́ tí mo ní sí arákùnrin náà, òun ni àwọn ṣe bá bàbá mi sọ̀rọ̀ kó tó di pé bàbá mi fi wálẹ̀ ká fẹ́ra wa. Gbogbo bí ìyá mi ṣe ń bá mi sọ̀rọ̀, mo ṣáà ń sunkún, mi ò rọ́rọ̀ sọ. Ìyá mi wá ní kò sí ìyọnu wípé mo lè fara pamọ́ sí ọ̀dọ̀ àwọn díẹ̀ kí n máa gbé ní ọ̀dọ̀ àwọn. Ìyá mi gba ọmọ lọ́wọ́ mi, wọ́n dẹ̀ bá mi tọ́jú ọmọ, wọ́n ń tọ́jú èmi náà. Kò kú síbi tí wọ́n fẹ́ tì mí sí, nítorí èmi nìkan ṣoṣo ni ìyá mi bí. Mo ṣáà ń gbé ní ọ̀dọ̀ ìyá mi, èmi àti ọmọ mi. Mo ń ṣiṣẹ́, kò pẹ́ kò jìnnà, nǹkan mi bẹ̀rẹ̀ sí ní yí padà sí rere. Mo ríṣẹ́ gidi, mo ń tọ́jú ọmọ mi, mo fi ọmọ mi sí ilé ìwé. Àwọn ọmọ mi méjì ni mo kó nígbà tí mò ń lọ. Àwọn méjì náà ni mo kó sí ilé ìwé. Kódà nígbà tí mo kúrò ní ọ̀dọ̀ ìyá ọkọ mi ò fi ìgbà kankan àbí kó fi ọjọ́ kan sọ pé òun tiẹ̀ fẹ́ pè mí, kóun fẹ́ mọ ibi tí mo kó lọ àbí kóun fẹ́ mọ bí àwọn ọmọ mi méjèèjì ṣe máa ń ṣe. Mo ṣáà ń gbé lọ́dọ̀ ìyá mi, mo fi àwọn ọmọ yẹn sílé ìwé. Ní company tí mo ti ń ṣiṣẹ́, wọ́n sanwó fún mi dáadáa. Bẹ́ẹ̀ sì ni inú èmi náà ń dùn. Èmi náà bẹ̀rẹ̀ sí ní túra ṣe. Mo ń ṣe dáadáa fún àwọn ọmọ mi. Inú mi dùn pàápàá jùlọ lórí personal business tí èmi náà ṣẹ̀ṣẹ̀ ń ṣe. Nítorí pé mo ń ta jewelries ni.
tí mo bá ti lọ bí iṣẹ́ tí mo bá close ní ìrọ̀lẹ́ tí mo bá dé màá tún fi ìgbà yẹn sáré polówó àwọn ọjà mi. Inú yàrá kan ẹ̀gbẹ́ kan kékeré ni mo fi ń display àwọn ọjà mi tí mo sáré máa post. Ìgbà míì mo máa ń gbé àwọn ọjà mi lọ sí ibi iṣẹ́ tí mo máa tà fún àwọn staff tájọ wà ńbẹ̀. Ọjà yìí yá nítorí pé ó jẹ́ mi lọ́wọ́ àti pé pàápàá nígbà tí mo wà ní ilé ìwé yunifásítì mo ti ṣe rí ó dẹ̀ bá mi ní ọwọ́ mu. Ìdí nìyí tí mo ṣe wá gádà owó nínú iṣẹ́ tí mo ṣe tí mo fi ní kí n tún bẹ̀rẹ̀ kí lè máa ní nǹkan míì tí ó ń mú owó wọlé fún mi yàtọ̀ sí sálárì tí mo ń gbà. Nígbà tí mo dẹ̀ ń ṣe ó ń lọ dáadáa débi pé tí n bá ti ní order tó pọ̀ ọjọ́ tí mi ò bá ti lọ sí ibi iṣẹ́ tí mi ò lọ sí ọ́fíìsì mo máa sáré lọ deliver àwọn order mi fún àwọn customer mi. Mo ṣáà ń ṣe nǹkan mi bẹ́ẹ̀ sí ní yí padà sí dáadáa. Kò pẹ́ kò jìnnà èmi náà gbalé. Nígbà tí mo gbalé inú ìyá mi dùn mo kó àwọn ọmọ mi sọ́dọ̀ mo dẹ̀ fi wọ́n sí ilé ìwé tó dáa gidigidi gan nítorí pé sálárì tí mò ń gbà ó pọ̀ ó dẹ̀ tó mi kódà ó ká mi àti àwọn ọmọ mi àti wípé èrè tí mò ń rí lórí jewelries tí mò ń tà ó máa ń dùn mọ́ mi nínú nítorí pé èrè púpọ̀ wà lórí jewelries fún àwọn tó bá mọ̀ nípa ẹ̀ dáadáa. Mo ṣáà ṣe ìgbésí ayé tèmi náà bẹ̀rẹ̀ sí ní yí padà sí dáadáa. Nígbà tó yá owó tí mò ń rí níbẹ̀ mo ralẹ̀ bó tilẹ̀ jẹ́ wípé ìyá mi náà ràn mí lọ́wọ́ nítorí pé wọn ò dá mi dá gbogbo bùkátà mi. Mo ṣáà ralẹ̀ mo bẹ̀rẹ̀ sí ní kọ́lé lọ díẹ̀díẹ̀. Ní ẹ̀ẹ̀kọ̀ọ̀kan ìyá mi máa wá kí mi níbi tí mo gbalé sí tí wọ́n sì máa kí èmi àti àwọn ọmọ mi. Ìgbà míì tí àwọn ọmọ mi bá ti wà ní holiday mo máa kó wọn lọ sí ọ̀dọ̀ ìyá mi tí wọ́n máa lọ ṣe holiday tí wọ́n bá tún resume padà sí school mo máa lọ kó wọn. Mo ṣáà ń gbé ìgbésí ayé ìrọ̀rùn. Ayé mi wá di ìrọ̀rùn. Èmi tó jẹ́ pé hardly ni mo máa fi ń jẹun ní ẹ̀ẹ̀mẹ́ta lójúmọ́ mo wá di èèyàn tó jẹ́ pé mò ń jẹun ju ẹ̀ẹ̀mẹ́ta gan lọ. Ìgbàkígbà tí nǹkan bá wù mí jẹ mo máa ń jẹ mo dẹ̀ ń tọ́jú àwọn ọmọ mi pẹ̀lú. Ní ọjọ́ kan ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ mi tó dún. Nígbà tí mo máa gbé tí mo máa bá ẹni náà sọ̀rọ̀ mo gbọ́rọ̀ ọkọ mi ìyẹn bàbá àwọn ọmọ mi. Nígbà tí mo gbọ́rọ̀ ẹ̀ ó ṣá bẹ̀ mí lórí fóònù pé kí n jọ̀ọ́ pé òun fẹ́ rí mi ṣùgbọ́n bóyá sọ̀rọ̀ ẹ ó sọ pẹ̀lú ìjayà ẹ̀rù tí ẹ ti bà mí mo rò pé nǹkan kan ṣẹlẹ̀ ni. Mo ṣáà sọ pé kò sí ìyọnu pé báyìí ló ṣe máa rí mi. Ó ṣáà wá mi wá sí ilé tí mò ń gbé. Ní ọjọ́ tí ó dé àwọn ọmọ ẹ̀ ò sílé wọ́n ti lọ léèwé ṣùgbọ́n nígbà tí ó yá àwọn ọmọ ẹ̀ náà dé bá tínú wọn sì dùn láti rí bàbá wọn. Nígbà tí ọkọ mi dé tí à ń sọ̀rọ̀ ọkọ mi bẹ̀rẹ̀ sí ní bẹ̀ mí ó dọ̀bálẹ̀ ó sunkún ó ní kí n jọ̀ọ́ wípé gbogbo nǹkan tí ìyá mi ṣe fún mi gbogbo ẹ̀ lòun kú mọ̀ pé kò dáa pé àmọ́ kí n jọ̀ọ́ nítorí Ọlọ́run kí n dáríjì òun wípé òun ti wá padà wá ní ọ̀tẹ̀ yìí pé kí a jọ máa ṣe gẹ́gẹ́ bí lọ́kọláya padà. Gẹ́gẹ́ mo dẹ̀ ti ṣe sọ síwájú wípé ìfẹ́ tó dán mọ́rán wà láàrin èmi àti ọkọ mi ṣùgbọ́n ọlá wípé ọ̀dọ̀ àwọn ẹbí ẹ̀ tí a lọ gbé òun ló fa nǹkan tí ó pín wa yà. Nígbà tó ṣàyà ọkọ mi ṣá bẹ̀ mí títí mo ní mi ò gbọ́ kí n ti mọ̀ kí n ti má fi ọ̀rọ̀ náà tó ìyá mi létí ni. Gbogbo ẹ̀rọ ọkàn mi ní pé tí n bá sọ fún ìyá mi pé ọkọ mi ti wá ń bẹ̀ mí ìyá mi máa support mi pé kí n má gbà fún. Ṣùgbọ́n nígbà tí ìyá mi máa dáhùn ìyá mi sọ fún pé ṣé mo fẹ́ máa bímọ kiri ni wípé òòṣà tí èèyàn ti mọ̀ lánàá ó sàn ju áńgẹ́lì tí èèyàn ṣe fẹ́ mọ̀ lọ. Nígbà tó yá ìyá mi ṣáà bá mi sọ̀rọ̀ lóríṣiríṣi. Ìyá mi ní ṣé mo fẹ́ máa di dálé mọ́ ṣókì ṣé mo fẹ́ máa bímọ ọ̀kan bàbá mẹ́ta bàbá ọ̀tọ̀ọ̀tọ̀ ni. Ìyá mi bá mi sọ̀rọ̀ pé ó máa sàn fún mi ó dẹ̀ máa dáa fún mi kí ikú bí gbogbo ọmọ mi sí ojú kan àbí lórí ọmọ méjì ni mo ti fẹ́ dúró ni. Ṣùgbọ́n èmi ti ní lọ́kàn mi wípé lẹ́yìn ọmọ méjì tí mo ti bí mi ò ní bí nǹkan kan mọ́ kò sí nǹkan tó ń jẹ́ ìkẹta ọmọ mo ti bí ọmọ ọkùnrin mo dẹ̀ ti bí ọmọ obìnrin kí ni mo tún wá. Ṣùgbọ́n ìyá mi ṣáà ní pé àti pé mo fẹ́ bímọ sí o àti pé mi ò bímọ sí o pé ká ṣá padà ká máa ṣe lọ́kọláya wípé kò sí àpọ́nlé fún obìnrin tí ò sí nílé ọkọ àti wípé tí má tẹ̀ wá ní pé mi ò gbà fún bàbá ọmọ mi mọ́ tó bá tó àkókò kan tó bá di pé wọ́n á wùn èmi náà kí n ní ọkọ ṣé màá tó wá lọ fẹ́ ọkọ mi ni wípé ọkùnrin mélòó ló wà níta sí tí wọ́n ṣetán àti fẹ́ single mother. Nígbà tí ìyá mi ṣáà bá mi sọ̀rọ̀ ní gbogbo ìgbà tí mò ń sọ yìí náà mo ti ní àwọn ọ̀rẹ́ kọ̀ọ̀kan níbi iṣẹ́ mo ṣáà fi ọ̀rọ̀ náà tó wọn létí àwọn náà ṣáà gbà mí ní ìmọ̀ràn wípé
kí n kú fẹ́ bàbá ọmọ mi níwọ̀n ìgbà tó pé òun náà mo bí ọmọ méjì fún, wípé ká jọ máa bá eré àníyàn wa lọ. Nígbà tó ṣàyà mo ṣá gbà fún. Nígbà tó wá di ọjọ́ kan ó wá mi wá sílé. Nígbà tí ó délé ó ṣàtúbá mi sọ̀rọ̀ náà. Mo wá sọ wípé mo ti gbọ́, mo sì ti gbà, ṣùgbọ́n èmi ò ṣetán láti padà sí ẹsẹ̀ àárọ̀ mi. Mi ò ṣetán láti padà lọ máa gbé ní ilé àwọn ẹbí ẹ̀ mọ́, wípé kò dẹ̀ lè wá kó wá bá mi láti máa gbé ní ọ̀dọ̀ mi. Ọkọ mi ṣáà ní pé kí n má ṣèyọnu, wípé ní ìgbà tí mo kúrò ní ọ̀dọ̀ àwọn ẹbí òun, wípé kò ju bí ọdún méjì sí tóun náà kúrò ní ọ̀dọ̀ àwọn ẹbí òun tóun lọ gbalé síta. Ó wá ní ilé tóun lọ gbà síta òun ṣáà tẹpá mọ́ṣẹ́ òun ṣe dáadáa, wípé kódà òun ti ralẹ̀, òun kọ́lé, wípé kí n má ṣèyọnu, wípé òun ò kàn tí kọ́ ilé náà dé stage tí a ti lè máa gbé inú ẹ̀ ni. Mo wá sọ fún ọkọ mi pé ibo ló bá ilé náà dé. Ọkọ mi ṣáà ṣàlàyé ibi tí ó bá ilé náà dé. Gẹ́gẹ́ mo dẹ̀ sì ṣe sọ síwájú pé èmi náà ti ń kọ́lé, kódà Ọlọ́run ti ń gbà fún mi, mo ti ń kọ́lé, mo tiẹ̀ ti kọ́lé náà dé ibi tó ní àpẹẹrẹ. Mo wá àbádọ́ ilé tí mò ń kọ́. Mo bẹ̀rẹ̀ sí ní fún ọkọ mi lówó, wípé tó bá tiẹ̀ kọ́lé náà tán ṣe bíbẹ̀ ni à ń kó lọ, wípé kí ilé náà kó tiẹ̀ fast kí a lè tètè move in ká lè máa gbé ń bẹ̀. Gbogbo ìgbà tí mo dẹ̀ ń sọ èmi àti ọkọ mi a ti ń ṣe gẹ́gẹ́ bí lọ́kọláya padà, ó máa wá mi wá. Nígbà tó wá yá ó wá sọ fún mi pé òun ò ní nífẹ̀ẹ́ sí láti lọ gbalé síta, wípé ṣé òun lè gbé pẹ̀lú mi fún ìgbà díẹ̀ kí ilé náà fi parí. Mo ṣáà rush ilé náà. Mo rí owó tó tó owó ní inú iṣẹ́ mi àti nínú òwò mi. Mo ń rush ilé náà àti gbogbo àwọn àjọ tí mò ń dá. Mo ṣáà gba gbogbo ẹ̀jọ papọ̀. Mo ń kó fún, ó fi ń kọ́lé, ó fi ń ṣe àwọn iṣẹ́ lórí sáìtì náà. Tí n bá fún ní 1 million, ọjọ́ 500,000, ìgbà mi ọjọ́ 2 million nígbà mi. Tí ó bá ti lọ fi ṣe nǹkan lórí sáìtì yìí, ó máa send ẹ̀ sí mi. Tèmi náà dẹ̀ máa rí pé ó ti ń báṣẹ́ lọ lórí sáìtì náà lóòótọ́. Ṣùgbọ́n mo ṣàkíyèsí wípé gbogbo ìgbà tí èmi àti ọkọ mi bá ti jọ wà, ó máa ń tẹ fóònù ní lẹ́ẹ̀mẹwàá. Ó ṣáà máa wà lórí fóònù, ó máa tẹ̀. Ibẹ̀ ni ara ti wá fún mi pé kí ló ṣẹlẹ̀. Ọmọ mi tí mo wá bí gbẹ̀yìn, ìyẹn second born mi, ó fẹ́ràn láti máa dúró ti bàbá ẹ̀ tí bàbá ẹ̀ bá ti ń tẹ fóònù. Mo ṣáà bá ọmọ mi sọ̀rọ̀. Ọmọ mi fún mi ní password ẹ̀. Ó wá ní ọjọ́ kan ó lọ sí bedroom. Ní ọjọ́ tí mò ń sọ yìí, ó pẹ́ ní bedroom, mi ò mọ̀ nǹkan tó ṣe tó fi pẹ́ bẹ́yẹn. Bí mo ṣe sáré mú fóònù ẹ̀ nìyẹn. Mo ṣáà sáré ṣáàṣì mo sáré wo contact, mo sáré wo gbogbo conversation ẹ̀. Ṣùgbọ́n nínú conversation mo wá rí conversation èèyàn kan. Nígbà tí mo máa click lé, mo rí pé gbogbo àwọn fídíò ilé tó ń send sí mi, gbogbo àwọn nǹkan tí ó ń ṣe lórí sáìtì náà, òun ló máa ń send sí ẹni yìí. Mo wá rò wípé ṣé ó ti ń fẹ́ ẹlòmíì ni nígbà tí èmi àti ẹ̀ ti fira wálẹ̀ náà, àbí kí ló ń ṣẹlẹ̀ tó fi jẹ́ wípé gbogbo nǹkan tó bá ṣe ní sáìtì tó bá send sí mi, tó bá fi hàn mí pé bí báyìí lòun bá ṣe dé, gbogbo ẹ̀ náà ló ń send sí arábìnrin náà. Mo ṣáà ká ọ̀rọ̀ náà sára. Gbogbo ìgbà tí mò ń sọ yìí, ọkọ mi ti kó wá bá mi, ó ti ń gbé pẹ̀lú èmi àti àwọn ọmọ. Nígbà tó ṣàyà tí mi lè mú ọ̀rọ̀ náà mọ́ra, mo bá pe ọkọ mi, mo béèrè lọ́wọ́ ẹ̀ pé ṣé ó ti ní obìnrin míì tí ó ń fẹ́ ní gbogbo ìgbà tí a fi jọ wà mọ́ ni. Ó ṣáà bẹ̀ mí ní ọjọ́ náà wípé kí n má bínú. Kò rò pé báwo mo ṣe lè mọ password òun, kò fìgbà kan rò. Ó bẹ̀ mí ní ọjọ́ tí à ń sọ yìí kí n má parọ́, pé kí n má bínú, kódà ó fẹ́ lè máa sunkún. Mo ṣáà ní kò sí wàhálà. Gbogbo nǹkan tó ṣáà wà lórí ọkàn mi lọ́jọ́ náà ni wípé a ṣáà máa parí ilé, a dẹ̀ máa kó lọ. Níbi tá ṣáà ti ń ṣe ọ̀rọ̀ lé, tèmi àti ẹ̀ náà fẹ́ra, kò pẹ́ kò jìnnà, mo tún lóyún èmi. Nígbà tí mo lóyún, mi ò tiẹ̀ tètè mọ̀ wípé mo lóyún. Nígbà tó wá tó bí oṣù 2 sí 3, mo bẹ̀rẹ̀ sí ní ṣe àkíyèsí àwọn nǹkan kan nínú àgọ́ ara mi. Bẹ́ẹ̀ ni mo gba ilé ìwòsàn lọ, mo lọ ṣe test. Ibẹ̀ ni wọ́n ti jẹ́ kí n mọ̀ wípé mo ti lóyún. Nígbà tí mo kọ́kọ́ gbọ́ ìròyìn náà, inú mi kọ́kọ́ fẹ́ bàjẹ́ torí inú mi ò dùn. Nítorí pé mo ti ní ọkàn wípé mi ò fẹ́ bímọ kankan rárá yàtọ̀ sí 2 tí mo ti bí. Ṣùgbọ́n kò sí nǹkan tí mo fẹ́ ṣe. Mi ì ṣáà lè bọ oyún náà jẹ́. Nítorí pé nínú ìdílé tí a ti gbé bí mi, ìdílé Kristẹni gidi ni. Àti wípé tí n bá fẹ́ ṣe nǹkan bẹ́ẹ̀ nu gangan mo fẹ́ fi sọ fún ìyá mi wípé ìyàwó lé ń ba oyún jẹ́. Nígbà tí mo délé mo sọ fún ọkọ mi. Nígbà tí mo sọ ìròyìn ayọ̀ náà fún ọkọ mi, inú ẹ̀ dùn gidigidi gan. Tó sì sọ fún mi ní ọjọ́ náà wípé ṣé mi ò rí wípé
ìfẹ́ wa láti òkè ọ̀run wá ni, wípé Ọlọ́run ní ọwọ́ sínú ìfẹ́ àwa méjèèjì, wípé kí n máa wò ó kò tí pẹ́ kò jìnnà tí àwa méjèèjì padà bọ̀ tó dẹ̀ di pé ọ̀rọ̀ oyún wọ̀, inú ẹ̀ sì dùn ní ọjọ́ náà, kódà inú èmi náà padà dùn bó tilẹ̀ jẹ́ pé mò ń ronú tẹ́lẹ̀, ṣùgbọ́n mo gbé gbogbo ìrònú mi sẹ́gbẹ̀ẹ́ tí mo sì adẹ̀ ṣe gẹ́gẹ́ bí lọ́kọláya ní alẹ́ ọjọ́ náà. Nígbà tó yá inú mi bẹ̀rẹ̀ sí ní dàgbà àti kó lọ sí ilé tí à ń gbé, bó tilẹ̀ jẹ́ wípé ìyá ò lérò wípé ó máa mú mi lọ sí ilé tuntun tí ó ṣe ẹ̀kọ́, ṣùgbọ́n ìgbà yẹn jẹ́ ọjọ́ àkọ́kọ́ tí ọkọ mi máa dúró tì mí, tó máa stand by mi, tó máa support mi. Ìṣe ló ṣèǹjẹ fún ìyá ẹ̀ tí ó ti yarí mọ́ ìyá ẹ̀ lọ́wọ́ wípé láéláyé ìyàwó òun ni òun máa mú lọ sí ilé náà. Ó sọ fún ìyá ẹ̀ wípé èmi lòun máa mú lọ, wípé ṣé ìyá òun mọ ipá tí mo kó kí òun tó lè parí ilé náà. Nígbà tí ìyá ṣàrí wípé ọmọ ti kọjú ìjà sí àwọn, wọ́n dẹ̀yìn, wọ́n wo àwa méjì, wọ́n jáwọ́ nínú ọ̀rọ̀ wa. Nígbà tí a kó lọlé, inú wa ń dùn, àwọn ọmọ wa gan inú wọn ń dùn, oníkálùkù ní yàrá ọ̀tọ̀ọ̀tọ̀. Bó tilẹ̀ jẹ́ pé a ti kọ́ ilé náà débi tí a ti lè fi gbé bọ̀, àìtí parí ẹ̀ tán. Ilé tí èmi dẹ̀ ń kọ́ lọ́wọ́, mo àbádàn ní mi tẹ̀ tí mi ti ẹ̀ gbèrò àti sọ pé mo fẹ́ continue ẹ̀ nítorí ilé ọkọ mi tí a ṣẹ̀ṣẹ̀ parí. Nígbà tó wá yá, a bẹ̀rẹ̀ sí ní ìgbésí ayé àlàáfíà, nǹkan wá lọ dédé. Kódà iṣẹ́ ọkọ mi gan ó padà bọ̀ sípò, òun náà ṣe dáadáa nínú iṣẹ́ yàtọ̀ sí bó ṣe wà tẹ́lẹ̀. Bí mo ṣe bá ṣe ń gbé ìgbésí ayé àlàáfíà, oyún tí mo ní náà ó ń dàgbà sí, mò ń ṣe dáadáa. Ṣùgbọ́n ní gbogbo táìmù gbà yẹn, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé tí aláboyún bá lóyún, oríṣiríṣi àwọn nǹkan kan ló máa ń ṣẹlẹ̀ sí èèyàn nítorí pé àgọ́ ara wa yàtọ̀ síra wọn. Àwọn míì á máa bì, àwọn míì á máa ṣe àárẹ̀, bẹ́ẹ̀ sì ni àwọn míì oríṣiríṣi nǹkan ló máa ń jẹyọ jáde nínú àgọ́ ara wọn. Ní gbogbo condition tí mo wà yìí, mo ṣàkíyèsí wípé àwọn nǹkan kan ń jẹyọ nínú àgọ́ ara mi, bíi kí àwọn nǹkan kan lé àbí kí nǹkan sú, kí ibẹ̀ wá dá dúdú nínú àgọ́ ara mi. So gbogbo eléyìí tí mo máa ń ṣàkíyèsí ni mo máa ń send sí ọkọ mi. Ìgbà míì tí ọkọ mi bá lọ bí iṣẹ́, mo máa ń send sí pé kó tiẹ̀ lè bá mi ra oògùn àbí nǹkan tí mo lè máa fi pa tó lè máa fi reduce ẹ lọ. Gẹ́gẹ́ bí àwọn nurse ṣe kọ́ fún mi ní hospital pé ó ní àwọn nǹkan tí mo lè máa lò. So mi ò mọ̀ wípé gbogbo fídíò tí máa ń send sí ọkọ mi, wípé ó máa ń send ẹ̀ sí àlè tí àwọn méjì dẹ̀ jọ máa ń fi àgọ́ ara mi ṣe ẹ̀rínrín. Ó tiẹ̀ ní ìgbà kan tó jẹ́ wípé nǹkan sú sí mi ní orí ọyàn. Mo dẹ̀ send ẹ̀ sí ọkọ mi wípé kó bá mi ra nǹkan bọ̀ tí mo máa lò sí. Mi ò mọ̀ wípé ọkọ mi tún send ẹ̀ sí àlè tí àlè yìí sì fi ń bú mi ní ojú ọkọ mi tí ọkọ mi ò dẹ̀ rí nǹkan kan ṣe sí. Ọkọ mi bẹ̀rẹ̀ sí ní ṣe ṣìnà, kódà ọkọ mi ò sún mọ́ mi mọ́. Ní ìgbà kan, ọkọ mi sùn, ó ń wo TikTok lọ́wọ́ ni. Kò rántí pa fóònù ẹ̀ kó tó di pé ó sùn, ibi tó ti ń wò lọ ló ti sùn lọ. So nígbà tó wá sùn, mo wá mú fóònù ẹ̀, mo ṣáà lọ sí conversation wọn àti arábìnrin. Ibẹ̀ ni mo ti wá rí wípé ọkọ mi ó ń dìídì yan arábìnrin lálẹ́ ni tí wọ́n jọ ń ṣe ṣìnà. Mo tún ka gbogbo àwọn conversation ẹ̀, mo kà lóríṣiríṣi, mo rí oríṣiríṣi nǹkan níbẹ̀. Gẹ́gẹ́ bí àwọn nǹkan tí mo ti máa ń rí látẹ̀yìnwá, àwọn èèyàn ò tiẹ̀ wá bọ́dà mi. Ṣùgbọ́n fídíò tí mo sọ pé mo send sí ọkọ mi níbi tí oríṣiríṣi àwọn nǹkan ti jẹyọ ní àgọ́ ara mi, mi ò mọ̀ bó ṣe ṣe ọ̀rọ̀ fídíò náà, bí àmì ìdẹ̀ tí ka conversation náà dé ibi tí mo máa ti rí fídíò náà ni. Ṣùgbọ́n mo sì mú ẹyẹ bọ̀ lápò lórí ìtàn mi. Nígbà tó ṣàyà tí ó di ọjọ́ kejì, èmi àti ọkọ mi tún ṣe dáadáa. Mi ò sọ fún pé mo ti rí nǹkan, mi ò tiẹ̀ fún lára, mi ò ṣe bí pé mo ti rí nǹkan, mo ṣàka gbogbo ẹ̀ sára. Nígbà tó ṣàyà, ọkọ mi ò sún mọ́ mi mọ́. Oṣù kìíní lóṣù kejì lọ tí máa ń bá sọ, ó máa ní pé rárá, wípé àkókò tí mo wà, wípé tí bóyún mi ṣe ń ga, ó ń dẹ́rù bòun àti gorí mi àti bá mi ní nǹkan papọ̀. Tí mo bá délé ìwòsàn, mo máa complain fún àwọn dókítà máa ní kó wá pé àwọn fẹ́ rí, ó máa wá, wọ́n máa cancel ẹ̀. Tó bá tún délé náà kò ní fọwọ́ kàn mí. Èmi dẹ̀ ti mọ̀ pé ọkọ mi ń ṣe ṣìnà níta ni, ṣùgbọ́n inú oyún ni mo wà. Ariwo mélòó mo fẹ́ pa, ìjà mélòó mo fẹ́ jà, mo ṣáà fi gbogbo ẹ̀ para. Ọkọ mi ò tiẹ̀ wá fọwọ́ kàn mí rárá mọ́. Ìgbà míì ẹ̀kọ̀ọ̀kan ló máa ń wá sílé. Ìgbà míì tó bá wálé gan kò kí ń sunlé. Ó kàn máa ní òun fẹ́ wo àwọn ọmọ òun, ó tún máa pa tiẹ̀ lọ. Mi ò ṣáà rí nǹkan kan ṣe sí ọ̀rọ̀ náà nítorí condition tí mo wà.
tí má fi ọ̀rọ̀ náà tó ìyá mi létí, ìyá mi á ní kí n ṣe sùúrù. Nígbà tó wá tó àkókò fún mi ní àti bímọ, gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀ wípé èmi tí mo wà nínú oyún tí ọkọ mi ti fọwọ́ kàn mí gbẹ̀yìn á ti lé ní oṣù 6. Ó nira púpọ̀ fún mi láti dá ọmọ náà bí. Bẹ́ẹ̀ ni àwọn dókítà sì sọ fún mi nígbà tí mo fẹ́ bí ọmọ náà wípé ṣé báwọn máa ń ṣàlàyé fún mi pé kí ọkọ mi máa make sure pé ó ń súnmọ́ mi lóòrèkóòrè. Ṣùgbọ́n nígbà tí àwọn dókítà ṣàlàyé ọ̀rọ̀ náà fún mi, mo ń sunkún ni pẹ̀lú condition tí mo wà tí mo dẹ̀ ti ń labour, ọmọ tí ń mú mi ṣùgbọ́n mi ò lè dá ọmọ náà bí. Àwọn dókítà ṣá sọ wípé kí n má sunkún mọ́, wípé kí n rọ́jú. Odidi 24 hours ni mo fi labour kó tó di pé àwọn dókítà sọ fún mi wípé kó tó di pé àwọn dókítà sọ fún ọkọ mi wípé iṣẹ́ abẹ ni mo máa ṣe nítorí pé mi ò lè dá ọmọ náà bí. Nígbà tó ṣàyà, ọkọ mi ò yọjú. Ọkọ mi pè ìyá ẹ̀ wá sí hospital. Nígbà tí ìyá ẹ̀ dé, tí wọ́n ṣàlàyé fún ìyá ẹ̀ ò tiẹ̀ tara bí ọmọ. Ìṣe ni ìyá ẹ̀ sọ wípé ẹ kàn ṣe ìṣẹ̀bí káwọn ti sign kí wọ́n ti tọwọ́ bọ̀wé ni. Ìyá ṣá tọwọ́ bọ̀wé. Wọ́n sign, wọ́n ṣiṣẹ́ náà. Nígbà tí wọ́n ṣiṣẹ́ náà ó wà successfully. Mo gbé ọmọ mi, mo délé. Nígbà tí mo délé, a ṣe kó máa ṣe gbogbo nǹkan bó yẹ kí a ṣe. Nǹkan ṣá ń lọ déédéé. Ṣùgbọ́n ní gbogbo ìgbà ọkọ mi ò ti súnmọ́ mi. Tí mo bá tún complain pé mo ṣáde ti bímọ sí, kí ló dé tí ò súnmọ́ mi? Ọkọ mi á máa sọ fún mi pé tí ọkùnrin bá súnmọ́ tó bá èèyàn tó ń tọ́mọ ní nǹkan papọ̀ pé ó ṣeé ṣe kí sperm ara ọkùnrin kí ó máa lọ sí ara ọmọ yẹn nípasẹ̀ ọyàn tí ọmọ yẹn mu. Oríṣiríṣi excuses ṣá ni ọkọ mi máa ń fún mi. Tí n bá tún gbéra, tí n bá tún lọ sọ́dọ̀ doctor, tí n bá tún lọ complain, doctor ti sọ pé ata ló sọ ẹ̀ fún mi pé nǹkan ò rí bẹ́ẹ̀ rárá o, wípé bí ó ní nǹkan ó ní ìdí tí ọkọ mi ò ṣe ń súnmọ́ mi. Nígbà tó ṣàyà, a ṣá ń yí ọ̀rọ̀ náà lọ, à ń yí bọ̀. Nígbà tó wá di ọjọ́ kan, mo wá ṣọ́ ọkọ mi títí, mo rí pé ó ti sùn. Ó máa ń tẹ fóònù ní bí mo ṣe sọ síwájú pé ní gbogbo ìgbà tí èmi àti ẹ bá wà ó máa ń tẹ fóònù. Ní alẹ́ ọjọ́ tí mo máa ká ọkọ mi náà, mo rí pé ó ń tẹ fóònù ni. Mo bá mú fóònù ẹ̀, ó ti sùn lọ. Mo ṣá mú fóònù ẹ̀ ò tí lock. Mo wá lọ sí conversation òun àti arábìnrin nítorí pé èmi gan ti mọ̀ wípé wọ́n fẹ́ra lóòótọ́. Nígbà tó ṣàyà tí mo wo conversation wọn láti òkè délẹ̀, mo jókòó, mo farabalẹ̀ lọ́jọ́ tí mò ń sọ yìí nítorí pé èmi gan ready wípé tí ó bá tiẹ̀ tají láti ojú ohun tó bá ká fóònù ẹ̀ gan mọ́ mi lọ́wọ́, gbogbo nǹkan tí ó bá gbà ni máa fi fún ní alẹ́ ọjọ́ náà. Mo wá wo conversation ẹ̀ pátá. Ibẹ̀ ni àṣírí ti tú sí mi lọ́wọ́ wípé gbogbo àwọn fídíò ara mi, àwọn nǹkan tó ń sú sí mi lára bí ikùn mi ṣe rí tí mo máa ń send sí ọkọ mi, gbogbo ẹ̀ pátápátá ni ọkọ mi máa ń send sí àlè ẹ̀ pátápátá tí àwọn méjì sì jọ máa ń fi mí ṣe yẹ̀yẹ́. Nígbà tó yá, mo tún tẹ̀síwájú, mo tún wo conversation wọn dáadáa. Mo wá rí wípé àwọn oúnjẹ tí a máa ń jẹ nílé, àwọn food stuff, gbogbo nǹkan tí ọkọ mi máa ń gbé wálé tí ó máa ń rà wálé, mo ṣàkíyèsí, mo rí wípé àlè ẹ̀ ló máa ń rà. Bóyá ọkọ mi máa ń fún ní owó ni tó máa fi rà. Gbogbo bí ilé wa ṣáṣì, gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ilé wa pátápátá òun ni àlè mọ̀. Kódà ó wá fẹ́ dàbí wípé àlè ẹ̀ wá ní aláṣẹ àti olùdarí inú ìgbéyàwó mi. Nígbà tí mo rí gbogbo ẹ̀ pátá títí kan ọ̀rọ̀ àwọn ọmọ mi pátá, òun ni ọkọ mi máa ń sọ fún àlè ẹ̀. Mo wá rí nínú conversation wípé gbogbo ìgbà tí mo wà nínú oyún tí ọkọ mi ò súnmọ́ mi, àlè ẹ̀ ló sọ fún pé kó má súnmọ́ mi, wípé tó bá fi lè súnmọ́ mi òun máa jáwé pẹ̀lú ẹ̀. Ìdí nìyí tí ọkọ mi ò fi lè súnmọ́ mi ní gbogbo ìgbà tí mo lóyún. Ọ̀pọ̀lọpọ̀ àṣírí ṣàtú sí mi ní ọwọ́ nínú conversation àwọn méjì tí mo rí. Bẹ́ẹ̀ ni mo sunkún ní òru ọjọ́ náà. Mo ṣàtú ka sára. Mo dẹ̀ ti bímọ 3 fún. Ṣé ìdá yìí mo máa ní mo fẹ́ kú ẹrù mi, mo fẹ́ lọ. Nígbà tó ṣàyà tó wá di òru ọjọ́ kan, bí nǹkan bí aago 3, bẹ́ẹ̀ ni àlè ẹ̀ pè ní video call. Nígbà tí àlè ẹ̀ pè ní video call, ó ti sùn. Mo bá gbé call. Nígbà tí mo gbé, mo ti rò pé gbígbé tí mo gbé call yìí ó máa dẹ́rù bà arábìnrin náà. Ṣùgbọ́n kàkà kó dẹ́rù bà arábìnrin náà, ìṣe ló ní ìwọ ló gbé fóònù fún èèyàn tó ní fóònù, mo fẹ́ bá sọ̀rọ̀. Nígbà tó wá sọ ọ̀rọ̀ ìsinmi tán, mo wá sọ fún wípé ó máa bàjẹ́ o, ó lórí láyà, ó pe ọkọ lọ́kọ láàárín òru, ìyàwó ẹ̀ tún gbé call, ó dẹ̀ tún ní àyà, ẹ̀rù ò bá ẹ́ láti bá mi sọ̀rọ̀. Nígbà tí mo ṣá sọ ọ̀rọ̀ yìí fún arábìnrin, bẹ́ẹ̀ ni arábìnrin ní kí n má sọ̀rọ̀ sí òun o, tó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní bú mi pátápátá. Gbogbo nǹkan tí mo rí lórí fóònù ọkọ mi pátá bí àgọ́ ara mi ṣe rí lẹ́yìn tí mo bímọ tán, bẹ́ẹ̀ ni arábìnrin fi bú mi.
èyí ló wá jẹ́ kí n rí àrídájú pé lóòótọ́ gbogbo nǹkan tó ṣẹlẹ̀ pátá especially nǹkan tó ṣẹlẹ̀ sí èmi ni ọkọ mi sọ fún arábìnrin náà tí wọ́n dẹ̀ fi jọ ń fi ọ̀rọ̀ mi ṣe yẹ̀yẹ́ láàrin ara wọn. Ọ̀rọ̀ náà dùn mí. Nígbà tó yá arábìnrin náà sọ̀rọ̀ sí mi, ó ní kí n gbé fóònù fún ọkọ mi. Bẹ́ẹ̀ ni mo lọ jí ọkọ mi, mo gbé fóònù fún. Òun àti ẹ̀ sọ̀rọ̀. Nígbà tí wọ́n sọ̀rọ̀ tán, mo wá challenge ọkọ mi wípé ó mà láyà o. Arábìnrin tí òun fẹ́ níta pè ẹ́ ní aago báyìí ó dẹ̀ gbé call. Tá bá tẹ̀ ní pé mo jí ẹ pé ó yá wá píkì kọlù ẹ̀, ṣé ẹ̀tú ẹ ní láti gbé kọlù náà? Àbí kò yẹ kí o kọ́ọ̀tì kọlù náà? Bẹ́ẹ̀ ni ọkọ mi ṣáà ní kí n má bínú wípé ó fẹ́ ṣàdúrà fún òun ni. Mo wá rò wípé irú àdúrà wo gangan ni àlè lè fẹ́ ṣe fún ọkọ tó máa ju èyí tí ìyàwó ilé ẹ̀ ń ṣe fún lọ. Ọ̀rọ̀ náà ṣáà bí mi nínú lálẹ́ ọjọ́ náà. Mo bínú gidi gan, mo pariwo lé ọkọ mi. Ọkọ mi ṣáà ń bẹ̀ mí pé kí n má bínú. Nígbà tó ṣàyà, mo ṣáà sùn. Mo wá mú nọ́mbà arábìnrin náà, mo mú kó lórí fóònù ọkọ mi, èmi náà mo save sórí fóònù mi kó tó di pé gbogbo ọ̀rọ̀ ẹ ṣẹlẹ̀. Nítorí pé nígbà tí mo ti ń ká wọn ni mo ti ní nọ́mbà ẹ̀, ṣùgbọ́n mi ò mẹ́sẹ̀jì ẹ̀, mo ń dúró de ìgbà tó máa tó àti ìgbà tó máa yẹ kí n tó lè mẹ́sẹ̀jì ẹ̀. Mo wá mẹ́sẹ̀jì arábìnrin, mo pè é, mo wá sọ fún wípé mo mọ̀ wípé ọkọ mi ti gbalé fún níta o, kódà mo mọ àdírẹ́sì ẹ̀ pàápàá, wípé tí ò bá dẹ̀yìn lẹ́yìn ọkọ mi nǹkan tí mo máa bá mú nílẹ̀ pé agbára ẹ̀ ò ní ká. Mo ṣàtúrẹ́tì ẹ̀ lọ́jọ́ yìí. Nígbà tó ya arábìnrin ó ṣàpè ọkọ mi, ó ṣàlàyé fún un. Nígbà tí ọkọ mi máa fi dé tó máa fi wálé, ìjà lọkọ mi gbé wálé tí ọkọ mi bẹ̀ sí ní pariwo mọ́ mi wípé kí ló fún èmi ní ìgboyà láti lè máa lọ threaten àwọn girlfriend òun ta, wípé ọmọ tí mo lọ threaten níta pé tí nǹkan kan bá fi lè ṣe ọmọ yìí wípé ọrùn mi ló wà, wípé èmi ló ń lérí ikú sí ọmọ lọ́mọ. Kódà níbi tí mi ò sọ̀rọ̀ dé, arábìnrin tí ọkọ mi fẹ́ níta yìí ó sọ̀rọ̀ jù bẹ́ẹ̀ lọ. Àìmọye irú oríṣiríṣi ni arábìnrin pa fún ọkọ mi nípa bí mo ṣe pé. Nígbà tó ṣàyà, ọkọ mi ṣáà para fún mi ní ọjọ́ náà. Ó sọ̀rọ̀ sí mi gan wípé ojú ò tì mí. Èmi tí mo wà nílé ọkọ tí mo ṣóhun gbé wá bá mi nílé lé ni. Mo ti bímọ 2, mo ti bímọ 3 fún òun. Ṣé ìjà yìí wá ló yẹ kí n máa ṣe òun kiri ni? Ọkọ mi ṣáà sọ̀rọ̀ sí mi gan ní ọjọ́ náà. Nígbà tó ṣàyà, mo ṣàgbà kámú. Ọkọ mi ní kí n mọ bí mo ṣe máa pe arábìnrin náà padà, kí n bẹ̀ wípé kí n dẹ̀ sọ wípé gbogbo ọ̀rọ̀ tí mo sọ mo kó jẹ ni. Nítorí pé girlfriend òun ò rí ibi lọ ibiṣẹ́. Ó ní girlfriend òun ò lọ ṣọ́ọ̀bù nítorí pé ẹ̀rù ń bà kí n máa lọ fi ọlọ́pàá ká mọ́ ṣọ́ọ̀bù àbí nílé ni. Ó dẹ̀ ní pé arábìnrin náà ó ti lọ sọ fún àwọn òbí ẹ̀ wípé tí nǹkan bá fi lè ṣe òun wípé mo dáràn. Àárín nǹkan tí mo wá wà, position tí mo wá wà báyìí ó wá ṣò mí lọ́wọ́ gidigidi gan nítorí pé ẹ̀rù ń bà mí. Èmi kò dẹ̀ sọ̀rọ̀ sí arábìnrin náà, mo kọ̀ rárá fi nǹkan kékeré mo fi threaten ẹ̀mí mọ́ pé ó máa take it personal mọ́ mi lọ́wọ́. Nítorí position tí mo wà báyìí nǹkan kò gbọdọ̀ ṣe arábìnrin náà. Tí nǹkan bá fi lè ṣe níbi tí ọkọ mi máa bá mi take case náà dé, èmi go ò ní lérò ẹ̀. Aṣájọ fàrọ̀ ẹ lọ, ẹ̀rù ṣàbẹ̀rẹ̀ sí ní bà mí náà. Nígbà tí mo sọ fún ìyá mi ṣàbá mi wí. Ìyá mi ní mi ò bá ti má ṣe bẹ́ẹ̀, wípé ọgbọ́n àti sùúrù lèèyàn fi ń gbélé ọkọ. Ìyá mi ṣáà gbà mí ní ìmọ̀ràn lọ́pọ̀lọpọ̀. Ìyá mi ní kí n ṣe bí ọkọ mi ṣe sọ, wípé kí n pe àlè ọkọ mi kí n bẹ̀. Nígbà tí ìyá mi ní pé kí n pe àlè ọkọ mi kí n bẹ̀, ọ̀rọ̀ náà wúwo púpọ̀ lọ́kàn mi, ó dẹ̀ bà mí nínú jẹ́. Tí mo dẹ̀ rò wípé èmi tí mo ti wà nílé ọkọ, ṣé arábìnrin yìí mọ ibi tí èmi àti ọkọ mi ti jọ ń bá bọ̀? Nǹkan tí wá jiná tán. Kàkà kí wọ́n fi mí lẹ́hùn lẹ̀ kí n gbádùn ọkọ mi. Mo ti gbà wípé ó ti ń fẹ́ ọkọ mi. Mo ti gbà á. Ṣùgbọ́n kí wá ní nǹkan tó fi wá ní mí lára nínú ilé ọkọ mi? Mo ti gbà gẹ́gẹ́ bí kádàrá wípé ó ti jẹ́ ìyàwó kejì. Ṣùgbọ́n wọn ò mú wá nínú ilé, ìta lòun wà. Mo dẹ̀ ti gbà, mi ò dẹ̀ bá àwọn méjì fà wàhálà. Kódà nípa bó ṣe fẹ́ra wọn mi ò tọpinpin ẹ̀, mi ò dẹ̀ wádìí ẹ̀. Ṣùgbọ́n kí wá ní àbọ̀rọ̀ máa pe ọkọ mi lọ máa pe ọkọ mi bọ̀. Níwọ̀n ìgbà tó mọ̀ pé èèyàn tí òun fẹ́ ó ti níyàwó nílé. Gbogbo àkókò tó yẹ kí èmi máa fi fara mọ́ ọkọ mi, èmi àti àwọn ọmọ mi, gbogbo ẹ̀ pátá lárábìnrin ti gbà. Nígbà tó ṣàyà, mi ò ní ṣíṣe, mi ò ní tàìṣe lórí ọ̀rọ̀ tí mo ti sọ síwájú. Mo ṣàpè arábìnrin náà, mo bẹ̀ gidigidi gan. Mo ní kó má bínú wípé àwọn ọ̀rọ̀ tí mo sọ wípé mi ò mean ẹ, pé mo kọ̀ dẹ̀ sọ gẹ́gẹ́ bí ara tó ń ta mí.
mo wá bi arábìnrin náà ní ọjọ́ náà pé kó jọ̀ọ́ kó tiẹ̀ gba èmi náà láàyè kí ó fi ojú ọkọ mi lẹ̀ fún mi, kí ọkọ mi lè ṣe gẹ́gẹ́ bí ojúṣe ẹ̀ gẹ́gẹ́ bí ọkọ àti gẹ́gẹ́ bí ojúṣe bàbá lórí àwọn ọmọ ẹ̀. Nítorí pé ní gbogbo ìgbà tí ọ̀rọ̀ yìí ṣẹlẹ̀ mi ò tiẹ̀ rí ojú ọkọ mi lẹ̀ rárá. Nígbà tí mo ṣáà bi arábìnrin náà, tó bá tiẹ̀ jẹ́ pé obìnrin míì tó bá ní ìbẹ̀rù Ọlọ́run ni, ó yẹ kó ṣàánú mi, kó pìtì mi pẹ̀lú bí mo ṣe bá arábìnrin yìí sọ̀rọ̀. Ṣùgbọ́n kò tiẹ̀ gbọ́n kankan, kò pìtì mi rárá. Ìṣe ló fi ìbínú kọ́ọ̀tì kọ́ọ̀lù dànù mọ́ mi létí. Mo ṣáà ń wò ní tèmi. Látìgbà náà ni ọkọ mi ti ṣe bákanbàkan nínú ilé. Ọkọ mi ò ń fún mi ní attention. Ìgbà míì kò tiẹ̀ fún mi lówó. Kò kí ń ṣe gẹ́gẹ́ bí ọkọ, kò kí ń ṣe ojúṣe gẹ́gẹ́ bí ọkọ lórí mi o. Ṣùgbọ́n bàbá dáadáa ló jẹ́ fún àwọn ọmọ ẹ̀. Kò sí nǹkan tí àwọn ọmọ ẹ̀ béèrè tí ò fún. Kódà nǹkan tí àwọn ọmọ ẹ̀ béèrè, mi ò tiẹ̀ tí rí nǹkan tí àwọn ọmọ ẹ̀ béèrè lọ́wọ́ ẹ̀ tí ò tí fún. Kódà nǹkan tí àwọn ọmọ ẹ̀ ò bá béèrè, ó máa ń ṣe. Ó ń ṣe dáadáa sí àwọn ọmọ ẹ̀. Ṣùgbọ́n èmi ìyá wọn, ó pa mí tì, kò fìfẹ́ ràn mí, kò ṣe dáadáa sí mi rárá. Kódà kò tiẹ̀ wò mí pẹ́ méjì. Ìgbéyàwó náà ti wá di nǹkan tó jẹ́ wípé máa ń bà mí nínú jẹ́. Ìfẹ́ tí a fi ń jọ ń bára wa bọ̀ láti ilẹ̀, ìfẹ́ yóò sí níbẹ̀ mọ́. Kódà mi ò tiẹ̀ wá nífẹ̀ẹ́ mọ́. Ó wá ṣe mí bí pé kí n filẹ̀, kí n dá wà, kí n continue ìgbésí ayé tí mò ń gbé tẹ́lẹ̀. Bó tilẹ̀ jẹ́ wípé mò ń gbé ìgbésí ayé àlàáfíà kó tó di pé ó padà wá. Jẹ́jẹ́ mi dẹ̀ ni mo wà kó tó di pé ó padà wá bẹ̀ mí. Tí mo ti ń gbé ìgbésí ayé ìrọ̀rùn mi tí mi ò ní wàhálà. Nísìnyí tó tún wá padà wá, ó tún ti fún mi lóyún. Ọmọ ti wá di 3. Ibo ni mo fẹ́ kó ọmọ 3 wọ̀? Ìdí nìyí tí mo wá ní kí n gbé ọ̀rọ̀ mi wá sí orí afẹ́fẹ́ fún èèyàn ọmọ Nàìjíríà wípé kí ẹ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí ó yẹ kí n ṣe. Nítorí pé nínú ìgbéyàwó tí mo wà, kódà ojoojúmọ́ mo máa fi ń sunkún. Ìgbéyàwó tí mo wà fi bí pé èèyàn wà nínú bondage. Torí ìgbéyàwó náà ti sú mi pátápátá. Mi ò ní àjọ láti àárọ̀ dalẹ́. Èyí ni mo ṣe wá gbé ọ̀rọ̀ mi wá sórí afẹ́fẹ́ pé kí ẹjọ́ ẹ̀yin olólùfẹ́ kí ẹ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tó yẹ kí n ṣe. Ṣé kí n kó àwọn ọmọ mi 3 ni? Kí n kó kúrò ní ilé ẹ̀ ni? Kí n dẹ̀ lọ máa dágbé gẹ́gẹ́ bí single mother tí mò ń dágbé tẹ́lẹ̀ tí nǹkan mi dẹ̀ ń ṣe dáadáa? Àbí kí n tẹ̀síwájú kí n máa forí tì lọ nínú ìgbéyàwó náà bó tilẹ̀ jẹ́ pé inú mi ò dùn nínú ìgbéyàwó náà? Àbí kí ni nǹkan tí ẹ fẹ́ kí n ṣe pàápàá? Mo tún wá fi àkókò yìí rọ ẹ̀yin ènìyàn wípé kí ẹ fi ìtàn ayé mi ṣe àríkọ́gbọ́n. Kí ẹ rí nǹkan bí 2 àbí 3 kọ́ nínú ìtàn ayé mi nípa àwọn ọkùnrin, especially àwọn ọkùnrin tó bá ti lè gbé ilé ayé tí ẹnu wọn ò bò, tí wọn ò mọ bí wọ́n ṣe ń cover up bíá fún ìyàwó wọn àbí fún ọmọ wọn. Àwọn ọkùnrin tí wọn lè dúró, tí wọn lè ṣe ojúṣe lórí ilé wọn. Àwọn ọkùnrin tó jẹ́ wípé wọn stand, wọn lè dúró dáadáa lórí ilé wọn. Òun ni mo ṣe ní kí n gbà ẹ́ ní ìmọ̀ràn pé kí ẹ jọ̀ọ́, yálà èyí tó ṣe fẹ́ wọlé ọkọ ni àbí tí ò tí wọlé ọkọ ni, kí ẹ fi ọ̀rọ̀ mi ṣe àríkọ́gbọ́n, kí ẹ fi ìtàn ayé mi kí ẹ fi ṣe àríkọ́gbọ́n. Pàápàá jùlọ gbogbo àwọn tí ó ń go through nǹkan tí mo ti go through yìí, mo fẹ́ kí ẹ gbà mí ní ìmọ̀ràn lórí nǹkan tí ó yẹ kí n ṣe. Ibi báyìí la máa fi àdàgbé ètò rọ̀ sí lónìí. Mo fẹ́ kí ẹ gba arábìnrin yìí ní ìmọ̀ràn lórí nǹkan tó yẹ kó ṣe. Ṣé kó fi ọkọ ẹ̀ sílẹ̀ ni àbí kó tẹ̀síwájú nínú ìgbéyàwó ẹ̀, kó máa forí tì lọ? Ẹ jọ̀ọ́, mo máa retí ìmọ̀ràn ẹ nínú comment section. Bákan náà ni ẹ má ti ṣe gbàgbé láti like, láti comment àti láti share àti láti subscribe sórí ìkànnì Ìrírí Mi TV kí ẹ lè máa gbádùn àwọn ètò tí a ní fún wa, pàápàá jùlọ àwọn ìtàn àwọn ìrírí tí a mú wá fún wa lórí ètò yìí. Mo rí iná, ó dàbọ̀. ọ̀rọ̀ tó ń lọ, ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ lónìí, ká gbọ́ ká mọ̀ ká sì ronú pẹ̀lú. Ní gbogbo ìlú àti abúlé